ọrọ̀ ajé ti fẹsẹ̀ múlẹ̀ lọ́yọ̀ọ́ 12 billion naira la fi ń sanwó oṣù òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ 10 billion naira fún òṣìṣẹ́ ìbílẹ̀ lóṣooṣù. Mákindé ló sọ bẹ́ẹ̀. Gómìnà Seyi Makinde ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó mà ti sọ pé ọrọ̀ ajé ìpínlẹ̀ ti fẹsẹ̀ múlẹ̀ débi pé owó bíi bílíọ̀nù mẹrinlelogun náírà oníjọba fi ń sanwó oṣù àwọn òṣìṣẹ́ lóṣooṣù báyìí. Mákindé ní ìgbìyànjú ìjọba òun láti mú ọrọ̀ ajé ìpínlẹ̀ Ọ̀yọ́ gbòòrò sí náà ó mà ti ń so èso rere o pẹ̀lú báwọn iléeṣẹ́ aládàáni bí wọ́n ṣe ń gbèrú sí lójoojúmọ́ o. Gómìnà ní ọ̀pọ̀ àwọn iléeṣẹ́ aládàáni náà ó ló ti ń fẹsẹ̀ múlẹ̀ dáadáa káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí. Mákindé fọ̀rọ̀ yìí léde o lásìkò táwọn ọba aláyé, àwọn mùsùlùmí, àwọn òjíṣẹ́ Ọlọ́run àtàwọn tó di ipò kan tàbí òmíràn mú nínú ìjọba ṣe àbẹ̀wò sí nílé rẹ̀ tó wà ní agbègbè Ìkọ́làbà nílùú Ìbàdàn fún ayẹyẹ ọdún ìtúnu àwẹ̀. Àwọn alẹ́nulọ́rọ̀ lágbo òṣèlú bíi Ọ̀tún Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn, sẹ́nitọ̀ Rashidi Ládọjà, olóyè Sharafadin Ali tó jẹ́ sẹ́nitọ̀ tó ń sojú ẹkùn gúúsù Ọ̀yọ́, igbákejì alága gbogbogbò ẹgbẹ́ òṣèlú PDP Taofik Arápájà àti ọ̀jọ̀gbọ́n Kamil tí igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Abdulrahman Bayo Lawal tó darí wọn wá o lára àwọn tó ṣàbẹ̀wò sí Mákindé nílé rẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ṣàìgbóṣùbà fún wọn fún àdúrà, ìfarajìn àti àtìlẹ́yìn wọn fún ìjọba ìpínlẹ̀ náà. Mákindé ní ìdàgbàsókè àti ọrọ̀ ajé ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fẹsẹ̀ múlẹ̀ báyìí kò mọ̀ sẹ́yìn àlàáfíà àti ìbágbépọ̀ pẹ̀lú ìṣọ̀kan tó wà láàrin àwọn èèyàn ìpínlẹ̀ náà. Gómìnà kò ṣàìrọ̀ aráàlú láti túbọ̀ máa gbé pọ̀ ní àlàáfíà sí o kí ìdàgbàsókè lè bá ìpínlẹ̀ Ọ̀yọ́ síwájú sí i. Tí a bá lè bára wa gbé pọ̀ pẹ̀lú ìṣọ̀kan àti àlàáfíà, ìlọsíwájú àti ìdàgbàsókè yóò bá ìpínlẹ̀ wa. Ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí ó nìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Tí a bá ní sùúrù, gbogbo nǹkan tí a mọ̀ fẹ́ ni yóò mọ̀ di ṣíṣe ní ìrọ̀rùn. Lára nǹkan tí a fẹ́ ni pé kí ètò ọrọ̀ ajé wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Ní báyìí lọ́sẹ̀ mẹ́rin owó bíi 24 billion naira ó mọ̀ ló máa wọ inú ọrọ̀ ajé wa nípasẹ̀ owó oṣù àwọn òṣìṣẹ́ 14 billion naira ìyẹn la fi ń sanwó oṣù àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀, nígbàtí 10 billion naira ń bá owó oṣù àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ lọ lóṣooṣù. Mákindé ló sọ bẹ́ẹ̀. Mákindé wá fi kọ́rọ̀ rẹ̀ pé ọ̀pọ̀ oníṣòwò olótí wá ń dókòwò báyìí láìsí ìfòyà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó wá rọ àwọn aláṣẹ tó dípò òṣèlú mú ní Nàìjíríà láti ṣe dáadáa fún àwọn aráàlú torí ìlú kò fararọ lásìkò yìí. Nínú ọ̀rọ̀ tiẹ̀, Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Owólabí Ọlákùlẹ́yìn, ẹni tí Ọ̀tún Olúbàdàn Rashidi Ládọjà sojú rẹ̀, ó rọ àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ní sùúrù pẹ̀lú ìjọba o kí wọ́n sì má sọ ìrètí nù. Igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ó lu gómìnà lọ́gọ ẹnu o lórí bí ìjọba rẹ̀ bó ṣe ń sanwó oṣù àwọn òṣìṣẹ́ déédéé o àti lórí bí ó ṣe ń fi ìbẹ̀rù Ọlọ́run àti òtítọ́ ọnú tó fi ń ṣe ìjọba rẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣé wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú pọ̀pọ̀ ìṣe ọdún àwẹ̀ o, lágbára Ọlọ́run ọba ọdún ìyàbò fẹ́nìkọ̀ọ̀kan wa o.